Africa Content TV. Tó bá di gbogbo ara mi, ó kú kó sọ ojúṣe ráyé. Tó bá rẹ̀ ní ràn ẹ́ lọ́wọ́, gbájúmọ́ iṣẹ́ ó pẹ́ bó báyà ó, wàá já sọ́nà òsì dákúrò. Àjò láyé bí kálọ̀ ká má má dé lórí lójú àwọn amọ́niṣe ni. Ọlọ́run ló lè gbé ní lékè àbínú ẹni tí ó fẹ́ ká ní nǹkan láyé o. Má jẹ́ ṣubú fún ọ̀tá ayọ̀, kó má sọ pé ṣe kò wá tán bí. Lọ́jọ́ tó ti ń ṣiṣẹ́ òun kí ó rí kó jáde kó wá sọ káàbọ̀. Bàbá síbẹ̀síbẹ̀ òun ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ òun ẹ̀rù ń dúpẹ́. Bàbá mi síbẹ̀síbẹ̀ òun ẹ̀rù ń dúpẹ́ síbẹ̀síbẹ̀ òun ẹ̀rù ń dúpẹ́. Bàbá àdúpẹ́ fọlọ́run tí ò fọ́tà lọ́rọ̀ sọ. Bàbá mi ṣe kò lẹ́bí. Tí ò fọ́ta lọ́rọ̀ sọ, Adigun, ìgbìmọ̀ fojú sí ọ̀rọ̀ orí gbọ́ láyé ìṣòro. Adúpẹ́ fọlọ́run tí ò fọ́ta lọ́rọ̀ sọ. Ṣé ìlà bẹ́ẹ̀? Fojú sí ọ̀rọ̀ orí gbọ́ tàbí débẹ̀. Bàbá adúpẹ́ fọlọ́run tí ò fọ́ta lọ́rọ̀ sọ. Ọjọ́ tí mo wá lórí. Ọ̀rẹ́ mi ṣe wú fọ́rí mo ní mo fẹ́ dọ̀nà bàbá mi lẹ́nu adẹ̀pẹ̀ bàbá lọ́jọ́ bá wá ẹni bí fẹ́fẹ́ lọ àwọn àlejò ìkúnlẹ̀ ẹ wá ní ọmọ tó pè mí olóòtú ọmọ mi ní ẹjẹ́ tó máa bọ̀ mo wá bá gbogbo àwọn èèyàn tí wọ́n jókòó. Sọ fún mi pé kọ́ ní sùúrù ọmọ tó jẹ́ ìyá ọmọ mi ni mo fẹ́ kọ́kọ́ dá lóhùn. Ẹ wá buyì ara mi. Gbogbo àwọn tó jókòó, ọwọ́ bẹ̀rẹ̀ sí ní rí mi lẹ́ni tó tóbi. Bàbá adúbẹ̀fọ́ lọ́hùn tí òwúfọ́ ta lọ́rọ̀ sọ. Ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́tà yìí ṣe ń fẹ́ o. Adúbẹ̀fọ́ lọ́hùn tí òwúfọ́ ta lọ́rọ̀ sọ. Shania Afara Júwe àfáàntì rẹ̀ káwọ́ bó ṣe rí láyé. Ṣé ìkúlẹ̀ àbíkú international làwọn bí kò ṣe kò ní jẹ́. Adúgbò fọlọ́ tí ò fọ́ dá lọ́rọ̀ sọ. Ibi wọ́n fojú sí ọ̀rọ̀ orí bọ́tà ìṣòro fẹ́ o. Adúgbò fọlọ́ tí ò fọ́ dá lọ́rọ̀ sọ. Bàbá mi. Ibi wọ́n fojú sí ọ̀rọ̀ orí bọ́tà ìṣòro fẹ́ o. Àná wọ́n lọ́wọ́ nínú ayé mi. Káyé mọ̀nà ká sọ̀rọ̀.
ti ọ̀rọ̀ rí lọ́tà mi. Yes, àtijọ́ pin báwọn. Ó ti ṣe tiẹ̀, débi náà ṣe tèmi, ṣé kò dáa? Kí wọ́n á ṣe tèmi kí n ṣe mọ́ tiẹ̀ kó máa lọ lé báwọn. Wàhálà ọlọ́run yọ bí sára ni. Kí lọ máa ṣe tẹ́lẹ̀ ní ọmọ ọdún ẹ̀sìn. Àjọ máa pín ní táyé káyìn, ìjọ lẹ́sẹ̀, ẹ̀yin náà lẹ́wọ̀ra yín, ẹrú kú sáyé pọ̀ ni, àjọ ṣe pọ̀ ni. Kódà tẹ́lẹ̀ kan tó kùn bí tó ní ẹ̀gùn. Kọ́ọ̀bọ̀. Àlùbáríkà rẹ̀ Ó dà, àrọ́ náà ó dà. Ó dà. Jáde náà. Ó dé tán. Ọ̀gbẹ́ni wá ṣe tiẹ̀ náà. Ó máa bọ̀. Ẹ̀jẹ̀ ń wí kíkiní díẹ̀. Ẹ̀gbọ́n náà wí kíkiní kájọ ló pọ̀ wá sáré ṣe. Dáhùn dáhùn kò sáré ti wá o. Ìyá sáré. Má sì kó kàn wọlé ni o. Wọlé báwo. Allah. Allah. Odo tàbí odo. Adúpẹ́. Odo tàbí odo. Ṣèdè odo odo yìí. Ìyá ìdílé. Ṣé ìbí? Ṣé ìwúlẹ̀ bí o? Bàbá jẹ́ nìkan yóò. Àtúntì gbé ṣe wà ní bá ṣe ń gbé. Àbọ̀wò tó ní ìtumọ̀ tó sì kọ́kọ́. Èyí tá fi jẹ́ ohun tó ti sùn náà lọ́rùn. Ẹ̀wọ̀n ó ti gbẹ́ tàbí bá lọ àlùmọ́ọ́lù náà. Ìgbìyànjú ló pọ̀ nínú ìgbìyànjú owó táwọn.